Kù dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lónìí. Ẹ jẹ́ ká rí ọjọ́rú àkọ́kọ́ nínú oṣù kẹta. A dúpẹ́ aláàánú wa. Èjìká tó gbé ọrùn wa dúró. Ọlọ́run ẹ ṣeun o. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, àti oore ọ̀fẹ́ àti agbára láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Olúwa ẹ yọ̀ǹda ẹ̀ fún wa lénìí lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ kẹfà oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀. Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀. Àmú àkọ́sórí wa nínú ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkejìléníogún. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkejìléníogún. Ṣùgbọ́n kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a sì má jẹ́ olùgbọ́ nìkan, kí a má bàa tan ara wa jẹ. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkeje. Sámúẹ́lì kejì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkeje, tí ó kà báyìí pé Olúwa sì rán Nátánẹ́ẹ̀lì sí Dáfídì, òun sì tọ̀ wá. Ó sì wí fún pé ọkùnrin méjì ń bẹ ní ìlú kan o. Ọ̀kan jẹ́ ọlọ́rọ̀, ìkejì sì jẹ́ tálákà. Ọkùnrin ọlọ́rọ̀ náà sì ní àgùntàn àti màálùú ọ̀pọ̀lọpọ̀. Ọkùnrin tálákà náà kò sì ní nǹkan bí kò ṣe àgùntàn kékeré kan, èyí tí ó ti rà, tí ó sì ti ń tọ́. Ó sì dàgbà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀. A sì máa jẹ nínú oúnjẹ rẹ̀, a sì máa mu nínú ago rẹ̀, a sì máa dùbúlẹ̀ ní àyà rẹ̀. Ó sì dàbí ọmọkùnrin kan. Àlejò kan sì tọ̀ ọkùnrin ọlọ́rọ̀ náà wá. Òun kò sì fẹ́ mú nínú àgùntàn rẹ̀ àti nínú màálùú rẹ̀ láti fi ṣe àlejò fún ẹni tí ó tọ̀ wá. Ó sì mú àgùntàn ọkùnrin tálákà náà fún láti fi ṣe àlejò fún ọkùnrin tí ó tọ̀ wá. Ìbínú Dáfídì sì ru gidigidi sí ọkùnrin náà. Ó sì wí fún Nátánẹ́ẹ̀lì pé bí Olúwa ti ń bẹ láàyè, ọkùnrin náà tí ó ṣe èyí, kíkú ni yóò kú. Òun sì san àgùntàn náà padà ní ìlọ́po mẹ́rin nítorí ó ṣe nǹkan yìí, àti nítorí kò ní àánú. Nátánẹ́ẹ̀lì sì wí fún Dáfídì pé ìwọ ni ọkùnrin náà. Báyìí ni Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ́ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ́ lọ́wọ́ Sọ́ọ̀lù. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wá. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Ní ọ̀pọ̀ ìgbà, nígbà tí a bá lọ sí ìpéjọpọ̀ Kìrìsìtẹ́nì tí ń wàásù, tàbí ọ̀rọ̀ tí wọ́n ń sọ bá bẹ̀rẹ̀ sí ní dàbí ẹni pé ó korò létí wa láti gbọ́, ó ṣeéṣe kí a máa ní ìwòye pé ẹni tó ń wà lẹ́gbẹ̀ẹ́ wa ni ọ̀rọ̀ náà ń bá wí o, kì í ṣe àwa. Mo gbàgbọ́ pé ó lè ti irú nǹkan yìí ti lè ṣe ọ́ rí. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, tí oníwàásù bá ṣe ìwàásù tí ó sì bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan kan tí ó wá ní wá lára, a ó tú ara wa nínú wípé kì í ṣe èmi ni wọ́n ń bá wí o, kì í ṣe ọ̀rọ̀ náà kò bá mi wí. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n ń bá wí. Ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ló gbọ́dọ̀ jẹ́ wípé wọ́n ń bá wí. Má tan ara rẹ jẹ. Nígbà tí ọ̀rọ̀ náà bá bá ọ, Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀, kì í ṣe ẹlòmíràn ni Ọlọ́run ń bá sọ̀rọ̀. Nígbà gbogbo, ní ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, má ṣe na ìka wọ inú ara ẹlòmíràn. Níbikíbi tí o bá ti rí pé o kò kún ojú òṣùwọ̀n, ni kí ìwọ kí o yẹ ara rẹ wò, kí o ṣe àtúnṣe kíákíá. Nínú Bíbélì kíkà wa tòní, wòlíì kan wá bá ọba Dáfídì tí ó sọ ìtàn ọkùnrin ọlọ́rọ̀ kan tí ó gba àgùntàn kan ṣoṣo tí tálákà ní. Ọlọ́rọ̀ náà pa àgùntàn náà, ó sì lò láti ṣàlejò dípò kí ó mú lára ọ̀pọ̀lọpọ̀ yanturu tí ó ní. Inú bí Dáfídì bínú, ó sì ní kíkú ni ọkùnrin náà yóò kú. Nígbà náà ni wòlíì yí padà sí, ó ní ìwọ ni ọkùnrin náà. Ní ọ̀pọ̀ ìgbà, Ọlọ́run máa ń mú ọ̀rọ̀ wa wá fún wa báyẹn. Gẹ́gẹ́ bí ti Dáfídì, a ó bẹ̀rẹ̀ sí ní na ìka àléébù sí ẹlòmíràn. Ṣùgbọ́n tí a bá fi ìṣẹ́jú kan ronú lórí ọ̀rọ̀ náà, ó lè jẹ́ pé àwa ni ẹni tí wọ́n ń júwe rẹ̀. Ọ̀nà tí a lè fi gbà dàgbà gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ni kí a rò pé àwọn ọ̀rọ̀ inú Bíbélì tàbí ìwàásù kan wà fún wa. Àwọn ẹlòmíràn kì í ṣe ìyẹn o. Kì í ṣe ẹlòmíràn ni ó wà fún, ṣùgbọ́n ìwọ ni ó wà fún. Kà á tàbí gbọ́
bí ẹni tí ìwọ ní Ọlọ́run gangan ń bá sọ̀rọ̀. Gbà pé ó ṣeé ṣe kí o máa ṣe àwọn nǹkan lọ́nà àìtọ́. Sì rí i dájú pé o ṣe ohun tí ó yẹ kí o ṣe láti ṣe àtúnṣe. Tí ó bá rí bẹ́ẹ̀, ìdí tí a fi ní ọ̀pọ̀ àwọn tí à ń pè ní Kìrìsìtẹ́nì lónìí tí kì í hùwà bí Kristi ni. Kì í ṣe wípé nítorí pé Ọlọ́run kì í bá wọn wí o. Ìdí ni pé nígbà tí ó bá ń bá wọn wí, wọ́n á rò pé ó ń bá àwọn ẹlòmíràn wí ni. Ó ṣe ni láàánú pé wọ́n ń rò pé ó ń bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ kì í ṣe àwọn. Ó ṣe ni láàánú pé tí wọ́n bá tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀, wọn yóò débi ìparun. Olùfẹ́, Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀ lónìí. Ó fẹ́ kí o jọ̀wọ́ gbogbo rẹ̀ fún un pátápátá láì kù ohun kan ṣoṣo. Má ṣe dàbí àwọn tó ń wọ̀rùn kì, nítorí ìparun dé bá wọn tán. Òpin wọn ìparun ni yóò sì jẹ́. Gẹ́gẹ́ bí a ti kọ nínú ìwé Òwe orí 21 ẹsẹ̀ 1. Kókó ìṣe: ní gbogbo ìgbà tí o bá gbọ́ ìwàásù tàbí ka Bíbélì, rò pé ìwọ ni Ọlọ́run ń bá sọ̀rọ̀. Rò pé ìwọ ni Ọlọ́run ń bá sọ̀rọ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì fún wa ní oore ọ̀fẹ́ láti lè máa gbé ọ̀rọ̀ yẹ̀wò kí a sì mọ̀ wípé àwa ni ó ń bá sọ̀rọ̀ kí a lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.